mo rí adé ó ń fò káàkiri ojú ọ̀run, adé yẹn fò káàkiri ó dẹ̀ wá lọ ń dé orí àwọn obìnrin. Ẹ̀rù bà mí o. Mo wá ní ọba àwọn ọba, kí ni ìtumọ̀ adé tó fò káàkiri tó wá ń dé orí àwọn obìnrin? Mi ò mọ̀ bóyá 30 century o, 80 century o. Ẹni tó láyé àtọ̀run sọ pé ìgbà kan bọ̀ nílẹ̀ Yorùbá o, àwọn obìnrin á máa jọba. Ẹ lọ sí Olú Ìwó ti Ìwó, ó gbé báàgì lórí, ó rìn jáde nílùú Ìwó, kò dẹ̀ sí èèyàn kankan lẹ́yìn rẹ̀. Mi ò dẹ̀ rí kó tún padà wọ ìlú Ìwó. Kí Olú Ìwó lọ gbàdúrà láàárín àwọn ọba nílẹ̀ Nàìjíríà, ilẹ̀ Yorùbá àbí ìlú Ìwó, ọjọ́ ọ̀rọ̀ ní pẹ́ lọ. Ṣé ẹ má gbàgbé bí ọdún 7 sẹ́ẹ̀dí 6 mo rí Sànúsí tí wọ́n dìtò, mo rí tó wà lórí ìjọba. Lọ́dún 5 sẹ́yìn mo rí pé àwọn ọba adé bẹ̀rẹ̀ sí bárajà lójú ọ̀run. Bákan náà mo sọ ti Màrúfù, mo rí pé ẹ̀sìn ló bá parí ìjọba INEC sí ẹ rí láìpẹ́ yìí. Èyí Tinubu, àwọn ọba, àwọn èèyàn wọ́n pọ̀, wọ́n gbé sókè, bá ṣe gbé sókè, bá ṣe ń yọ̀ tán gbé sókè. Mo wá rí wípé ó bẹ̀rẹ̀ sí yọ adé lórí àwọn ọba. Àwọn tó wọ agbádá ó ń bọ́ aṣọ wọn, ẹlòmíì ó fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ wà lọ́wọ́ ẹ̀ ó fi sọ́wọ́ ẹ̀. Mo wá béèrè Ọlọ́run àwọn ọmọ ogun, kí ni ìdí ohun tí mo rí Ṣèyí Tinubu? Ọlọ́run ẹ tó ní ayé àtọ̀run sọ, ṣùgbọ́n ní òpin mo rí pé ó jálulẹ̀, ó dẹ̀ wà ní hòhò, ìyẹn tó bá. Local government ìjọba Èkó, Olúwa gbé mi lọ síwájú local government gbogbo ìjọba Èkó. Mo wá rí ìkòkò ní iwájú àti wọ local government yẹn tí wọ́n rìn mọ́lẹ̀. Bí ìkòkò yẹn bá ti jáde, a lọ sọ́fíìsì àwọn kánsílọ̀ tó wà ń bẹ̀, àwọn chairman tó wà ń bẹ̀. Tó bá ti dé ọ́fíìsì orí àga wọn, á dẹ̀ dé pósí. Mo béèrè ọba àwọn ọba, kí ni àṣírí tẹ́ mú mi rí? Ọlọ́run àwọn ọmọ ogun sọ, ọmọ Ọlọ́run àyànfẹ́, ẹ gbọ́ ohun tó jẹ́ kí n wá sórí afẹ́fẹ́ lónìí, ọjọ́ 7 oṣù kẹwàá ọdún 2025. Ohùn Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun sí orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn àyànfẹ́ sí ilẹ̀ Yorùbá àti sáwọn ọmọ Ọlọ́run àti ìmọ̀ràn méjì fún ilẹ̀ Yorùbá. Number 1, ẹ gbọ́ ohun tí Olúwa mú mi rí nínú àdúrà mi. Olúwa gbé mi lọ sí hospital ńlá tí mi ò rí orú rẹ̀ rí láyé. Hospital ńlá yẹn, mo rí wọ́n gbé machine sí gbogbo orí àwọn èèyàn, èmi náà mo wà ń bẹ̀. Machine yẹn ó wá ń rú eruku. Mo rí pé gbogbo àwọn èèyàn omi ojú ń jáde lójú wọn. Àwọn òyìnbó wà ń bẹ̀, èèyàn dídùn wà, ọkùnrin obìnrin. Olúwa, kí ni ohun tó fẹ́ kí n mà níbi tó gbé mi wá yìí? Ẹni tó ní ayé àtọ̀run ní kí n sọ fún àwọn ọmọ Ọlọ́run wípé nínú ìjọba òkùnkùn wọ́n fẹ́ rán àìsàn ẹ̀fọ́rí jáde sí ayé àwọn èèyàn, pàápàá kí ọdún yìí ó tó lọ sí early next year. Àìsàn ẹ̀fọ́rí, pé ìtumọ̀ tí mo wá rí nìyẹn o. Kí n sì sọ fún gbogbo àwọn ọmọ Ọlọ́run pátá ní àgbáyé, kì í ṣe Nàìjíríà nìkan o. Kí n sọ fún gbogbo àwọn ọmọ Ọlọ́run pátá ní àgbáyé kí wọ́n gbàdúrà. Ẹlòmíì ó lè lọ ọjọ́ tán bí, ẹlòmíì lè lọ́jọ́ tó bí ọmọ ẹ̀. Kí wọ́n anoint orí wọn, kí wọ́n gbàdúrà sórí wọn. Àwọn tó bá gbàgbọ́ nínú iṣẹ́ wòlíì, kí wọ́n ra kèfì fún, kí wọ́n fi gbàdúrà sórí wọn pé ogun ẹ̀fọ́rí nínú ìjọba òkùnkùn kó má yálé mi, kó má yálé àwọn ọmọ mi, kó má ya ọ̀dọ̀ àwọn ọmọ mi. Ó máa àdúrà la lè fi ṣẹ́gun o. Ní ọjọ́ 9 sí ọjọ́ 10, èyí fún àwọn ọmọ Ọlọ́run tó bá ń follow mi lórí mídíà àbí láyìíká, èmi máa ṣe iṣẹ́ tí àwọn tèmi
láti gbàdúrà on the 9 stroke on the 10 láti ṣe ohun tí Ọlọ́run rán mi fún àwọn ọmọ Ọlọ́run kí wọ́n gbàdúrà pé Olúwa o, ìjì àìsàn ẹ̀fọ́rí o kò gbọ́dọ̀ yálé mi, kò gbọ́dọ̀ yálé àwọn olóore mi ní èyí tó kù lọ́dún yìí kó parí against ọdún tó ń bọ̀. Ìyẹn ohun Ọlọ́run general fún gbogbo àwọn ọmọ Ọlọ́run. Mo sì dé àwọn àyànfẹ́, ẹ bá mi pín mẹ́sẹ̀ẹ̀jì yìí fáwọn ọmọ Ọlọ́run lágbára Ọlọ́run. Ní ọba àwọn bá sọ pé nígbà tí àkókò ẹ bá dé, ẹlòmíì àdádé sùn ajé àkàdádé experience ẹ, ẹlòmíì á máa lọ lójú ọ̀nà àdádé experience. Olúwa sọ pé kì í ṣojú lásán o, ìjọba òkùnkùn náà ti fẹ́ gbé dìde o. Lórúkọ Olúwa, ẹ̀fọ́rí àbí àìsàn ẹ̀fọ́rí àbí ogun tó lè dìde sórí wa, Olúwa yóò bá wa ṣe. That is number 1. Number 2, ẹgbẹ́ eléyìí, mo rí local government ìjọba Èkó. Olúwa gbé mi lọ síwájú local government gbogbo ìjọba Èkó. Mo wá rí ìkòkò ní iwájú àti wọ local government yẹn tí wọ́n ń rìn mọ́lẹ̀. Bí ìkòkò yẹn bá ti jáde, a lọ sọ́fíìsì àwọn kánsílọ̀ tó wà ńbẹ̀, àwọn chairman tó wà ńbẹ̀. Tó bá ti dé ọ́fíìsì orí àga wọn, á dẹ̀ dépò sí. Mo béèrè ọba àwọn ọba, kí ni àṣírí tẹ mú mi rí? Ọlọ́run àwọn ọmọ ogun sọ pé àwọn kan ti lọ wọ ní irú agbára àwọn ogun kàkà kékun má jẹ fèsì àfi ṣàwàdànù. Ní election tuntun tán ṣe lọ, àwọn kan fẹ́ rí dájú pé kíní yẹn ò já sí wọn lọ́wọ́, wọ́n á dẹ̀ fẹ́ máa fi ikú òjijì pa àwọn tí oore ọ̀fẹ́ gbé dé ipò yẹn. Pé wọ́n á ṣiṣẹ́ nítorí ìdí èyí, gbogbo àwọn local government chairman councillor ní Lagos State torí ikú òjijì àti àwọn àjọ gbogbo táwọn èèyàn gbogbo lọ ṣe láti máa pa wọ́n àbí fi wọ́n rú ẹbọ, kí wọ́n make sure wípé àga tí wọ́n bá jókòó sí ní ọ́fíìsì wọn ò gbé fún PA láti máa nù. Kí wọ́n dẹ̀ rí dájú pé àwọn ní special sheet tẹ wọn ní ọ̀pọ̀ ìgbà. Ká má jẹ́ kí PO máa sí ọ́fíìsì wọn kó já wọn ni yóò ní kọ́kọ́rọ́ ẹ̀ dání. Mo bẹ̀ yín local government chairman councillor nílùú Èkó, àwọn èèyàn búburú sí àjọ búburú láti máa pa àwọn tó ṣẹ̀ṣẹ̀ gbàjọba lẹ́lẹ́sàn tá a ṣe kọjá. Ṣùgbọ́n mo gbàdúrà ìmọ̀ yẹn ò ní jẹ olórí yín o. Gbogbo ẹni tó sọ pé ẹ ti dépò, ẹ ti já mọ́ yín lọ́wọ́, òun máa fi ọ̀nà kọ́nà jápa yín, Ọlọ́run yóò gbẹ̀san lára o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pín mẹ́sẹ̀gì sáwọn ọmọ Ọlọ́run, ibi ò gbọ́dọ̀ bá wa o. Number 3, ìlú Èkó náà lolúwa fi mí hàn. Mo rí Ṣèyí Tinubu, àwọn ọba, àwọn èèyàn, wọ́n pọ̀, wọ́n gbé sókè. Bá ṣe gbé sókè, bá ṣe ń yọ̀ tán gbé sókè. Mo wá rí wípé ó bẹ̀rẹ̀ sí yọ adé lórí àwọn ọba. Àwọn tó wọ agbádá ó ń bọ́ aṣọ wọn. Ẹlòmíì ó fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ wà lọ́wọ́ ẹ̀, ó fi sọ́wọ́ ẹ̀. Mo wá béèrè Ọlọ́run àwọn ọmọ ogun, kí ni ìdí ohun tí mo rí Ṣèyí Tinubu? Ọlọ́run ẹni tó ní ayé àtọ̀run sọ, ṣùgbọ́n ní òpin mo rí pé ó já lulẹ̀, ó dẹ̀ wà ní hòhò, ìyẹn tó bà mí lẹ́rù. Bí Ṣèyí Tinubu bá máa gbàpò tí ìbò, ẹ lè má lè dá dúró o, ó dẹ̀ lè wọlé o. Ọlọ́run ò sọ fún mi pé yóò wọlé àbí ò ní wọlé o. Ṣùgbọ́n gbogbo àwọn ìjọba rẹ̀ tó bá wọlé lẹ́kọ̀ọ́ láti ṣe gómìnà, yóò gbogbo àwọn lọ́balọ́ba kan yóò di tróònù wọn. Àwọn èèyàn ńlá kan yóò gbé wọn, yóò fìyà jẹ wọn, yóò gbé wọn sínú ìdè. Àwọn kan tí wọ́n rò pé àwọn jẹ́ èèyàn òṣèlú, ìjọba rẹ̀ ni yóò bíríǹgì gbogbo wọn wálẹ̀ nípa tìhòhò. Olúwa ní kí n sọ fún Èkó, mi ní ká má dìbò fún omi, ní ká má gbé o. Ṣùgbọ́n ohun tí yóò ṣẹlẹ̀ ní ọ̀la ni Olúwa ní kí n sọ fún wa. Ní òpin, Olúwa sọ pé òun máa wá mú wálẹ̀, aṣọ tí mi ò rí lára ẹ̀ pé ẹ̀sín yóò wá padà.
ní gbogbo ohun tó bá ṣe. Ẹ take note. Eléyìí ẹ gbọ́ ohùn Olúwa ẹ̀kẹrin. Mo rí eléyìí ti orílẹ̀-èdè. Mo rí kéèkì ńlá ó gùn, kéèkì tán fi ń ṣe márèèjì ìgbéyàwó báyìí. Kéèkì yẹn ó tó odidi ìlú, ó gùn lọ sókè. Wọ́n design ẹ̀. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí rọ́ọ̀lù kéèkì yìí, wọ́n bẹ̀rẹ̀ sí bù, wọ́n ń jẹ, wọ́n ń kó omi kó bójú, omi kó bórí, omi kó bá aṣọ lórí oríṣiríṣi títí kéèkì yẹn fi ṣe kíni tó fi wálẹ̀ títí ó dẹ̀ di ìdí kan jáde lára rẹ̀ táwọn èèyàn tó di ìdí. Nígbà tó di ìdí tán, ìdí yẹn tó bẹ̀rẹ̀ sí di nǹkan ìjà bí ìbọn, bí àdá, bí kankan. Olúwa kí ni ìtumọ̀ tí mo rí yìí? Ọba àwọn bá ní Násùrù Israel. Olúwa gbé mi dìde ọmọ mi. Kéèkì tó rí yìí, orílẹ̀-èdè Nàìjíríà ni o. Orílẹ̀-èdè Nàìjíríà lórí yìí o. Àwọn tó rí tó ń bèè pé má rò pé gbogbo àwọn tó ń lọ du ipò gómìnà, spíkà, house, senate, president, má rò pé wọ́n lọ síbẹ̀ láti tún Nàìjíríà ṣe o, àbí láti rẹ omijé àwọn ará ìlú o. Olúkúlùkù ń lọ síbẹ̀ láti jẹ fún ti ara wọn ni o. Ṣùgbọ́n ní òpin o, bàtà bá jẹ́dé kan, òpin Nàìjíríà yóò wá bàjẹ́ débi pé kò ní ní àtúnṣe. Ó ní ìdí tí mo rí yẹn. Nígbà tó bá bàjẹ́ débẹ̀ tán, á wá di ogun ní òpin. Ẹ kọ ìran yìí sílẹ̀. My name remain the same. Iṣẹ́ ìránṣẹ́ Olúwa gbé mi dìde. My number remain the same. Ẹ kọ ilẹ̀ 08038030562. Ẹ kọ ilẹ̀ torí ọ̀la. Yóò wá di ogun, kò ní wá ṣe kó mọ́. Pé ìtumọ̀ tí mo rí nìyẹn o. Ìyẹn fún torílẹ̀-èdè. Ní àtẹ̀lé ní torílẹ̀-èdè, wọ́n gbé mi lọ sí ọ́fíìsì àwọn mínísítà bàbá wa Tinubu. Ọ́fíìsì wọn yẹn pọ̀. Mo rí pé ọ́fíìsì yẹn kò séèyàn lórí àga. Wọ́n dẹ̀ kọ 2026. Ọlọ́run àwọn ọmọ bó sọ fún mi pé ọ̀pọ̀lọpọ̀ mínísítà bàbá Tinubu ní ìsìn ní 2026 wọ́n á replace wọn. Ká máa fọkàn sí ọ̀pọ̀lọpọ̀ ń lọ. Òótọ́ mo sọ, ẹ lọ kọ́lẹ̀ pé ìtumọ̀ tí mo rí nìyẹn. Eléyìí ẹ kọ́lẹ̀, ẹ jẹ́ kí mẹ́sẹ̀gì ó dọ́dọ̀ kábíyèsí Ọọ̀ni òrìṣà. Ẹni tó ní ayé àtọ̀run, mo rí pé ó ṣe àjọyọ̀ ọmọ. Lẹ́yìn àjọyọ̀ ọmọ yẹn, mo rí pé ó wá ń wá ààfin káàkiri, kò rí ọmọ yẹn. Ó wá ń béèrè ọmọ. Ibi tí mo rí dé nìyẹn. Mo wá béèrè Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Ọba àwọn bá kí ni tí mo rí? Ọni tó ní ayé àtọ̀run, ó ní kó má rí pé ìran yìí jẹ́ media vision. Ṣé mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn tá a bá náà fẹ́ rí wọn, a fẹ́ kọ̀wé, a fẹ́ sọ privacy fún wọn, kò sẹ́ni lè rí wọn. Òun ló gbé àwa wọ̀nyí wá máa sọ àwọn ìran kankan lórí media. If not, we will connect the person. Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ní kí ẹ jẹ́ kó rí mẹ́sẹ̀gì kí ẹ sọ fún. Lákòókò yìí títí lọ di ìgbà tí ó bá àwọn wòlíì Ọlọ́run tó súnmọ́ bá sọ fún, kó má ṣe ayẹyẹ àwọn ọmọ àbí ìgbéyàwó ẹ̀, kó má ṣe ayẹyẹ wọn fún ayé. Anything tó bá fẹ́ ṣe nípa wọn, bóyá nímì ni o, birthday ni o, kankan, kó ṣe ní pamí ilé má pamí ta, kó má ṣe ní gbangba àbí kankan, kó kà ṣe wẹ́rẹ́ torí kí wọ́n má gbàbẹ̀ yọ sí láti mú ohun tó ṣayọ̀ lé lórí. Ẹ jẹ́ kó rí mẹ́sẹ̀gì ẹ̀yin ọmọ Ọlọ́run. It is well. Bí ò dẹ̀rẹ̀ jẹ́ káwọn àyànfẹ́ orí eléyìí tí bàbá wa Ọọ̀ni ilẹ̀ Yorùbá. Eléyìí mo fẹ́ sọ eléyìí
mo sọ mi ò ní parí ẹ̀, màá kan àgbá létí lágbára Ọlọ́run, bọ̀ màá kà sọ kékeré ẹ̀ sí gbogbo mídíà torí ọ̀la. Bàbá wa kábíyèsí Olúbàdàn tuntun, bàbá wa Ládọjà, mo rí ìran ńlá sí i. Mi ò ní sọ gbogbo ìran yẹn, màá sọ èyí tó kàn sẹ́yìn gbogbo àgbáyé nú ẹ̀. Mo rí nínú ìyàrá mẹ́rin, mo rí bàbá Ọládọjà nínú ìyàrá mẹ́rin tó fáìn. Ìyàrá àkọ́kọ́ wọ́n gbé aṣọ agbádá ńlá síbẹ̀, wọ́n ya lógo Nàìjíríà àti kọ́lọ̀ Nàìjíríà sí. Mo rí ìyàrá ìkejì, wọ́n ya lógo lógo Odùduwà àti aṣọ rẹ̀ sí. Ìyàrá ẹ̀kẹta, agbádá funfun ẹ̀kẹta, wọ́n ya lógo ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n ya sí pẹ̀lú agbádá yẹn. Ìyàrá ẹ̀kẹrin, mo rí pé wọ́n ya lógo ìlú Ìbàdàn nìkan ṣoṣo sí, ìlú Ìbàdàn àtàgbádá funfun yẹn ni wọ́n ya sí wọn lára. Mo rí pé ó gbé ti Nàìjíríà yẹn wọ̀, bó ṣe gbé wọ̀ ni ìbọn bẹ̀rẹ̀ sí dún lẹ́yìn ẹ̀ lápá ọ̀tún lápá òsì. Ó ṣe wàhálà títí mo rí pé agbádá yẹn ya lọ́wọ́ ọ̀nà ẹ̀. Ó tún lọ sí yàrá ìkejì, ó tó gbé ti èyí tí lógo Yorùbá wà, lógo Odùduwà ó wà, ó tún ṣe the same ìbọn àti àdá àti gbogbo ẹ̀, ó tún ya lọ́rùn ẹ̀. Mo rí tó gbé ti lógo ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n máa ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n máa lò, ó tó gbé sí, ó tó lu pínlẹ̀ àti ìbọn àti gbogbo ẹ̀, ó tó ya lọ́rùn ẹ̀. Mo rí pé ẹ̀kẹrin tó gbé tí wọ́n kọ lógo Ìbàdàn nìkan sí, mo rí pé nínú aṣọ yẹn wọ́n wá kọ sí Ìbàdàn, wọ́n wá kọ sínú aṣọ tó gbé wọ̀ ti Ìbàdàn, wọ́n wá kọ sí ìtẹ̀síwájú ọmọ Ìbàdàn, ìtẹ̀síwájú ìlú Ìbàdàn. Ó wá gbé wọ̀, òjò ń rọ̀, oòrùn ràn, ayé ń fẹ́, gbogbo àyíká rẹ̀ gbogbo ẹ̀ wá tutù, ó wá ń jó, ó ń yọ̀. Mo wá béèrè, Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, èyí tó kù mi ì ní sọ́tán lórí mídíà, màá kan àgbá létí. Bẹ́ẹ̀ ni, mo rí pé ó wá jókòó, ó ń yọ̀, inú ẹ̀ dùn. Olúwa, kí ni ìtumọ̀ nǹkan tí mo rí yìí o? Ọba àwọn bá sọ fún mi pé, ṣé ẹ rí aṣọ ti lógo Nàìjíríà tí bàbá Ládọjà bá lóun fẹ́ dá sọ̀rọ̀ orílẹ̀-èdè pé wọ́n ń kan ọ̀tá ẹ̀ lábùkù, yóò dẹ̀ ja ogun tí ò jà rí. Tó bá ní ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ló kàn òun ju gbogbo kan lọ, yóò ja ogun ìjọba yẹn, wọ́n á dẹ̀ kan lábùkù. Tó bá ní ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ló kàn òun lóde olówó pò fẹ́ túnṣe, kò ní rí ṣe. Mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ pé ìtumọ̀ agbádá tó ya lọ́rùn pé kò ní rí ṣe, àdéhùn ló dẹ̀ máa kàn ní ọ̀tá wọn lábùkù. Pé ṣùgbọ́n ìjọba tó jẹ́ o, tó bá ní ìtẹ̀síwájú ìlú Ìbàdàn ló ń wá àti báwọn ọmọ Ìbàdàn yóò ṣe rere jùlọ lágbàáyé lòun, Olúwa ní yóò rí yẹn ṣe. Bọ̀tí mẹ́ta àkọ́kọ́ yẹn pé kò ní rí ṣe, pé yóò wá bímọ ogun fún. Pàápàá ọjọ́ ọ̀tá rẹ̀ lè má pẹ́ tó bá nawọ́ sí mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ yẹn. Èyí tó kù máa kan àgbá létí, mi ò ní sọ ní gbangba yìí. Ẹ jẹ́ kí àwọn ọmọ Ìbàdàn kí wọ́n rí ètò ìmọ̀sọ̀ yìí nítorí àwọn ọmọ ogun àmì. Ìyẹn nípa ti bàbá wa ọba tuntun Olúbàdàn àti ìlú Ìbàdàn. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ tún gbọ́ ohun tí Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun rán mi. Mo rí adé, ó ń fò káàkiri ojú ọ̀run,
adé yẹn fò káàkiri ó dẹ̀ wá lọ ń dé orí àwọn obìnrin. Ẹ̀rù bà mí o. Mo wá ní ọba àwọn ọba kí ni ìtumọ̀ adé tó fò káàkiri tó wá ń dé orí àwọn obìnrin. Mi ò mọ̀ bóyá 30 century o 80 century o. Ẹni tó láyé àtọ̀run sọ pé ìgbà kan ń bọ̀ nílẹ̀ Yorùbá o àwọn obìnrin á máa jọba. Ẹ lọ kọ́ ilẹ̀. Kò ní jẹ́ pé bóyá àwọn máa sọ pé àwọn kan máa jẹ kí ni àwọn àlélé kò ní ṣe yan àwọn obìnrin gangan nílẹ̀ Yorùbá. Ẹni tó láyé àtọ̀run ní ìmọ̀ ọjọ́ ọ̀la ní ìmọ̀ tí ó ṣẹlẹ̀ o ẹ̀kọ́ ìran yìí náà sì iṣẹ́ ló kọ mi olúwàgbẹ́ ìdìde. Mo dẹ̀ ń sọ nọ́mbà mi ò yàtọ̀ 08038030566 ẹ lọ kọ́ ilẹ̀. Mo sọ ní ká ẹ lè má mi ò ní kí ó ṣe o ṣùgbọ́n ọjọ́ ọ̀la àwọn obìnrin yóò máa jọba ilẹ̀ Yorùbá. Wọ́n á ṣe ìjọba máa gbáwọ́ tì wọ́n àwọn náà gbáwọ́ tì ìjọba wọ́n á dẹ̀ ṣe kéèsì ẹ̀ wọ́n á dẹ̀ win. Mi ò mọ tó lè yí padà. Mi ì mọ ọdún àwa wọ̀nyí ti lè lọ o. Ìyẹn nípa ti nǹkan eléyìí ẹni tó ní ayé àtọ̀run ní kí n sọ fún kí n béèrè lọ́wọ́ Sunday Igboho àti gbogbo àwọn ọmọ Ọlọ́run nínú àdúrà ìhámọ́ mi. Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ní kí n béèrè lọ́wọ́ Sunday Igboho àti àwọn ọmọ Ọlọ́run pé ṣé vision tí Sunday Igboho ní ṣé vision Yorùbá nation ni àbí vision bíbá Fúlàní jà. Pé kí n béèrè ẹni tó ní ayé àtọ̀run bí mi léèrè pé kí n béèrè lọ́wọ́ pé vision méjì ló wà ńlẹ̀ pé ṣé vision tí Sunday Igboho ní ìsinyìí pé ṣé bíbá Fúlàní jà ni àbí bí Yorùbá yóò ṣe gba òmìnira. Ọlọ́run àwọn ọmọ ogun wa sọ fún mi pé tó bá jẹ́ vision bíbá Fúlàní jà pé òṣèlú nìyẹn o pọ̀ tó bá jẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá ní diaspora kan gbọ́ òṣèlú máa mú Sunday Igboho o. Mo mọ̀ pẹ̀lú àwọn tó ń pray fún mi ò má rí o ṣùgbọ́n tó bá jẹ́ vision Yorùbá nation gbogbo Ọlọ́run ilẹ̀ Yorùbá gbogbo orí àwọn ọmọ Ọlọ́run nílẹ̀ Yorùbá yóò tì lẹ́yìn. Ní tó bá dẹ̀ tẹ̀síwájú láti sọ pé ó fẹ́ lọ máa bá Fúlàní jà ewu wà ń bẹ fún un. Mi ò sọ̀rọ̀ àwọn wòlíì rẹ̀ lè ní kò ṣe wò bọ̀tẹ̀ ewu wà ń bẹ fún un. Tó bá hùn kó kẹjọ rí mẹ́sẹ̀jì tó bá hùn kẹ má jọ rí kò sí wàhálà. Mo gbàdúrà gbogbo àwa tá a bá kẹ nínú ẹ̀mí nínú ara ní ìgbà yẹn Ọlọ́run ò ní jẹ́ ká kábàámà lórí ìgbésẹ̀ yẹn níbi adé yìí o. Ewu ti wà lẹ̀ fún àwa tá a gbàdúrà fún àti fóun náà tí inú wa dùn sí lórí Yorùbá nation tó pariwo. Ìyẹn nípa ti kábíyèsí. Ẹ̀yin ọmọ Ọlọ́run eléyìí ni mo tó fẹ́ sọ fún wa. Mo rí bàbá wa Tinubu ó wọ aṣọ ológun gbogbo aṣọ ológun tó wà ní Nàìjíríà ó wọ ti ọlọ́pàá ó wọ ti navy ó wọ ti air force ó wọ ti sọ́jà ó wọ ó ṣàpààrọ̀ pẹ̀lú onírú nǹkan ìjà àti kìnní lọ́wọ́ ẹ̀. Mo wá béèrè Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun kí ni ìtumọ̀ ohun tí mo rí ẹ tó ní ayé àtọ̀run ní kí n pẹ̀lẹ́. Ìjọba Tinubu tó bá dé àkókò kan pàápàá tó bá wọlé lẹ́ẹ̀kejì mi ò gẹ̀ẹ́sì wọn tó bá dé àkókò kan gbogbo àwọn olórí tó bá yàn ká máa wà bẹ́ẹ̀ tó fìdí ẹ̀lì ohun gángan ni yóò máa pàṣẹ ohun gbogbo ó ní yóò máa pàṣẹ ọ̀gá ọlọ́pàá ó yóò máa nìkan ṣèjọba ọ̀gá ọlọ́pàá
ó ní ó nìkan ṣèjọba NNPC, ó ní ó nìkan ṣèjọba CBN, ó ní ó nìkan ṣèjọba custom, ó nìkan ni ó ṣèjọba kìíní. Ohun tó bá ti fẹ́ ni gbogbo ni ó máa ṣe. Àwọn èèyàn á kà wà bẹ́ẹ̀ bíi ceremonial leader, òun ni yóò máa ṣe gbogbo. Ẹnikẹ́ni tó bá dẹ̀ fẹ́ yẹ lọ́wọ́ wò àbó fẹ́ criticize ẹ̀ yóò rọ́ọ̀pù ẹ̀ wọ́n nà má EFCC àbí kán ba tiẹ̀ jẹ́ àbí kán parọ́ burúkú kan mọ́ kán jábọ́ kán fi ṣẹ̀sùn. Gbogbo ẹni tí ó bá wọnú ìjọba bàbá Tinubu ní àkókò yìí pàápàá ní ṣíṣì tó bá lọ wọlé lẹ́ẹ̀kejì ni o, gbogbo ló máa regret tí wọ́n ṣe. Ní ìwà lè sọ Ọlọ́run lè wá lọ gbàkóso kan o kó yí padà o, ẹ lọ kọ sílẹ̀ eléyìí tí àwọn tí ìjọba rẹ̀. Ní ìtẹ̀síwájú mo rí ìràwọ̀ ńlá já látọ̀run wá tí ojú ọ̀run dẹ̀ ń sunkún. Ọlọ́run àwọn ọmọ ogun ní ká gbàdúrà lórí gbogbo àwọn sẹlẹbírìtì wa pàápàá nílẹ̀ Yorùbá. Ká gbàdúrà èyí tó kù kọ́dún ó parí ká má sọ ẹnìkankan nù nínú wọn, ká má sọ ẹnìkankan nù. Ọlọ́run gbé mi lọ sí ìlú Edo State. Ẹ jẹ́ kí gómìnà wọn Sunday Ìpébọlá àbí kankan kó rí mẹ́sẹ̀gì ìjọba rẹ̀ tí mo rí pé òjò rọ̀, ìrì àtòjò papọ̀. Lójijì mo rí Òṣómàlè ó wọ inú òjò yẹn wá, òjò yẹn dẹ̀ dá, ìrì yẹn dẹ̀ dá. Gbogbo bíi fíìdì táwà tó tutù dẹ̀ bẹ̀rẹ̀ sí jóná. Tí Sunday Ìpébọlá gómìnà Edo ṣe ẹ̀kọ́ tí mo ń ohun Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ilẹ̀. Òṣómàlè bá wọnú ìjọba rẹ̀ tó bá gbà láàyè pátápátá. Nọ́mbà 1 lọ́jọ́ ọ̀la Òṣómàlè ti máa dojú ìjà ńlá kọ́ tí ò ní tó máa lágbára, that is one. Nọ́mbà 2 ìjọba rẹ̀ kò ní rí vision rẹ̀ fìfì. Nọ́mbà 3 ipò second tenure rẹ̀ ó máa léwu. Ẹ̀kọ́ ìran yìí lẹ́sẹ̀ mọ̀ pé tó sì pẹ́ ni kì í ṣe ọ̀la ló bẹ̀rẹ̀. Ẹ̀kọ́ ilẹ̀ a ní ìtẹ̀síwájú wọ́n á jẹ́ kí ìjọba rẹ̀ ó kọlu ọba Benin. Tí ìjọba rẹ̀ bá ti lè bá ọba Benin jà, ìpadàbọ̀sípò lẹ́ẹ̀kejì yóò lera, ó dẹ̀ máa ṣe ẹ̀sín kó yá. Nípa ti ọlọ́jà obìnrin tí ọmọ Tinubu ń ṣe, wàhálà òṣèlú ni yóò dá sílẹ̀ torí mo rí èéfín ńlá. Kì í dẹ̀ ṣe Ẹdó nìkan ṣoṣo ní tí ọmọ Tinubu ṣe lóṣù, ó sì ń bọ̀ lẹ́kìtì, ó ń bọ̀ lóǹdó, ó ń bọ̀ lọ́ṣun, ó dẹ̀ ń bọ̀ káàkiri. Ṣùgbọ́n àwọn stéètì kan ti múra sílẹ̀ wọn ò ní gbà. Mo dẹ̀ gbàdúrà wípé gbogbo ọ̀nà táwọn ìjọba òkùnkùn bá fẹ́ fi mú wa sí ní ìgbèkùn, Ọlọ́run ò ní gbà fún wọn. Finally, kí n tó parí ohun Ọlọ́run àwọn ọmọ ogun. Deputy Governor Ondo State láìpẹ́ yìí wọ́n fẹ́ sọ di ẹni tí wọ́n fẹ́ sọ di Deputy Governor ọ́fíìsì nìkan, kò ní ní ẹ̀tọ́ sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ ọ́ lẹ́tọ̀ọ́ sí. Wọ́n fẹ́, ṣùgbọ́n tí wọ́n bá gbé ìgbésẹ̀ yẹn kiri pàtì wọn tó ń rò lọ́dọ̀ ṣe, ó máa affect ìjọba bàbá wa Ayédàtiwa. Kí àwọn kan máa gbé ní ìgbésẹ̀, wọ́n kà wà lọ́fíìsì nìkan, kò ní ní access sí àwọn ẹ̀tọ́ deputy. Kà wà ń bẹ, orúkọ nìkan ni ó kà fi wà ń bẹ. Kí gbogbo àwọn ọmọ Àkúrẹ́ àti ọmọ Ondo State ká gbàdúrà fún deputy ká gbà. Ṣùgbọ́n lópin ó máa borí o, gbogbo àwọn tó bá gbé ìgbésẹ̀ yẹn ó sì máa padà borí.
torí májẹ̀mú Ọlọ́run wà lórí ẹ̀. Ẹ lọ kọ́lẹ̀ kí n tí mo sọ yìí. Finally, kí n tó parí ohun Ọlọ́run àwọn ọmọ ogun, mo rí Olú Ìwó ti Ìwó. Ó gbé báàgì lórí, ó rìn jáde nílùú Ìwó. Kò dẹ̀ sí èèyàn kankan lẹ́yìn rẹ̀. Mi ò dẹ̀ rí kó tún padà wọ ìlú Ìwó. Kí Olú Ìwó lọ gbàdúrà láàárín àwọn ọba nílẹ̀ Nàìjíríà, ilẹ̀ Yorùbá àbí ìlú Ìwó. Ọjọ́ ọ̀rọ̀ ní pẹ́ lọ. Ṣé ẹ má gbàgbé bí ọdún méje ṣẹ́ẹ̀bí mẹ́fà mo rí Sànúsí tí wọ́n dìtò mo rí tó wà lórí ìjọba. Lọ́dún márùn-ún sẹ́yìn mo rí pé àwọn ọba adé bẹ̀rẹ̀ sí bárajà lójú ọ̀run. Bákan náà mo sọ ti Màrúfù. Mo rí pé ẹ̀sìn ló bá parí ìjọba INEC sí ẹ rí láìpẹ́ yìí. Mo rí pé ọ̀gá INEC yìí ẹ̀sìn ló máa gbà. Ọlọ́run àwọn ọmọ ogun tún sọ fún mi pé ṣé ẹ rí Wike àti Akpabio nínú ìjọba ẹ̀sìn ni wọ́n á gbà parí ẹ̀. Ẹ lọ kọ́lẹ̀ ẹ̀sìn ni. Mi ò torí Akpabio ń sáré òjò ń pa ọdẹ ìtẹ́ kò dẹ̀ sí aṣọ lórí ẹ̀. Olúwa sọ pé ẹ̀sìn ni. Gbogbo yẹn mi ò sọ pé kí ẹ fi praise mi o, mo fi sọ àpẹẹrẹ ni o. Ìyẹn nípa ti àwọn ohun tí mo rí nípa ohun Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. So eléyìí kì í ṣe ohun Olúwa o, ìmọ̀ràn ni o, iṣẹ́ ìránṣẹ́ ni, kì í ṣe ohun Olúwa. Mo rí pé mo fẹ́ bẹ̀ gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá àtàwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. Tí ẹ bá fẹ́ ṣe nǹkan tó ti máa kó gbogbo àwọn àgbà ilẹ̀ Yorùbá jọ, ẹni olórin tí ẹ bá máa pè ń bẹ̀, ẹni MC tí ẹ bá máa pè, ẹ dákun ẹ wò dáadáa kẹ́ tó pè é. Ẹ má pè nínú ìpéjọpọ̀ tí a bá ti ń ṣe nǹkan 90 years 70 80 táwọn àgbààgbà ilẹ̀ Yorùbá bá ti péjọ. Ìpéjọpọ̀ yẹn kéré fún ọmọ 50 years kó a máa pàfọ́ọ̀mù bẹ́ẹ̀. Ó kéré. Àṣìṣe ńlá ni yóò jẹ́ tí okun tó bá ṣe ń bẹ̀ kò ní ẹ̀bi. Mo ti sọ ní oṣù tó kọjá pé correlation ìlú Ìbàdàn tá fẹ́ ṣe pé òṣèlú fẹ́ wọbẹ̀ o, pé wọ́n á ṣe àwọn nǹkan kan tó máa mú òṣèlú tó dẹ̀ máa mú the grace wá. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo bẹ̀ gbogbo ẹ̀yin ọlọ́balọ́ba ilẹ̀ Yorùbá, ẹ̀yin àgbààgbà, ẹ̀yin gómìnà, tí ẹ bá fẹ́ ṣe nǹkan tó ti mú gbogbo àwọn àgbà ilẹ̀ Yorùbá péjọ, ẹ wo orú ẹni tí ẹ máa pè bí MC, bí olórin, bí ìkankan. Mo wòye pé n tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn láìpẹ́ yìí nípa olórin àbí orin wèrè la fi ń wo wèrè kankan. Mo wòye pé ìjọba Ọ̀yọ́ state gangan ló sọ fún màní ẹ kó kọrin yẹn. Mo sọ̀rọ̀ àti sọ ọ́. Kí ni ìdí tí mo fi sọ bẹ́ẹ̀? Ní pé ìjọba Ọ̀yọ́ state ló organize program yẹn. Ṣé Tinubu ni wèrè ni bàbá wa Tinubu ni? Àbí bàbá Mákindé gómìnà ni wèrè? Àbí bàbá wa kábíyèsí Ládọjà ní wèrè? Àbí àwọn ọlọ́balọ́ba gbogbo àgbáyé tó wá síbẹ̀? Kí ẹ tún wá wò nígbà tí èèyàn bá ṣe nǹkan yẹn ní ìmílẹ̀lẹ̀ tó yẹ kó ti come up sí media láti apologize. Ìjọba ìlú Ọ̀yọ́ dákẹ́, òun náà dákẹ́. Àwọn kọ́mítì tí wọ́n organize yẹn all of them silent. Bí èèyàn bá ṣe àṣìṣe nílẹ̀ Yorùbá,
irú message tí mo give you, if I share ní ẹ̀rọ díẹ̀, I will come there. I might be no motion ni o kankan, and it's silent. Kẹ́ ẹ lè mọ̀ pé in tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn wọ́n ní ọ̀rọ̀ mi tó ń lù lókè in tó jó fún wà nísàlẹ̀. Torí nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ìtumọ̀ rẹ̀ pọ̀. Gbogbo aládẹ̀mọ orí ogun tá gbé ti ìjọba ìlú Ọ̀yọ́ gbé ti bàbá Aládọjà kó Ọlọ́run tó gbà kó tó gbé. Orin yẹn ó ní ìtumọ̀ tó pọ̀ nílẹ̀ Yorùbá. Ní tí mo kàn fẹ́ sọ nìyẹn. Mi ò dá sí o, ṣùgbọ́n mo sọ nítorí gbogbo àwọn ọmọ Yorùbá pátá àtàwọn bàbá kí wọ́n ṣe àkíyèsí, kí àṣìṣe irú bẹ́ẹ̀ má tó wá sáyé. It is well. Ní èkejì eléyìí tí àwọn bàbá nínú ìgbàgbọ́, ní ọdún púpọ̀ sẹ́yìn wọ́n bi bàbá Adébóyè léèrè, wọ́n ní ta ni ó ṣe ṣọ̀ṣọ́ṣọ́ ẹ̀, ó ní ṣọ̀ṣọ́ṣọ́ òun wà nílé ọtí láti 2000 yẹn, ṣé kò tí ì kú nílé ọtí ni. Mi ò ní kó yan ẹ̀yà o. Wọ́n bi bàbá wa Kúmúyì léèrè pé ṣọ̀ṣọ́ṣọ́ ńkọ́, ó ló máa fi àwọn ọmọ yẹn, àwọn tó bi léèrè bú, kó máa suspend òun bínú pé wọ́n táyà pẹ̀lú òun. A bí bàbá ẹ̀ṣọ́ Ládélé léèrè ní ti ìjọ mi ṣeéṣe pé ìmúra àwọn èèyàn nínú ṣọ́ọ̀ṣì ke ó ní ìmúra, kò sí tó kan ìmúra pẹ̀lú salvation pé ẹni bá lè rìn òhò ní ṣọ́ọ̀ṣì. Béèyàn bá lè tó lè bọ́ra sí òhò ní ṣọ́ọ̀ṣì. Ẹ̀yin bàbá wa, èmi ò bá yín wí o. Mo bẹ̀ yín o, kò sí pípé nínú èèyàn o. Àwọn àtúnṣe kan máa wà tó yẹ kí gbogbo wa àti traditional àti Muslim àti Christianity ẹ máa jẹ́ àṣẹ. Ẹ jẹ́ àṣẹ o. Ó sì dáa ní ìsìn o. Torí ilẹ̀ máa ń sùn. Gbogbo wa àmà ní pẹ́ lọ bí àná. Àwọn tó ń bọ̀ lọ́la kí ni wọ́n bá ń lẹ̀, kò jù bẹ́ẹ̀ lọ. Finally, Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun nínú ìpàdé tó ń lọ lọ́wọ́ ní 7 ní 9 sí 10 nípa ìrántí ẹ̀fọ́rí yẹn. Àwọn ọmọ Ọlọ́run tó bá lè join kan join ni o. Àwọn tí ò bá lè join bóyá wọ́n rí mẹ́sẹ̀gì later. Kí àwọn náà yan ọjọ́ kan, ádà ọjọ́ kan nínú oṣù, kí wọ́n fi gbàdúrà fún oṣù 3 sí 5. Ogun ẹ̀fọ́rí ò gbọdọ̀ wọnú ilé wa. Kí wọ́n dẹ̀ àná ìtorí wa. Àwọn tó bá lè àná tó kán ṣàyàn Ọlọ́run ká dẹ̀ bèrè. Kí wọ́n jọ o. And on the 12th October, 12 November, 12 December, káwọn àyànfẹ́ tó fi gbàdúrà pé èyí tó kù kó ọdún yìí wọ̀, àní bá wọn lò nínú ibojì o. Àwọn ohun Olúwa ní oṣù kẹwàá yìí tí inú àdúrà tí mo lọ tọ́ba àwọn bá ní kí n sọ fún gbogbo àwọn ọmọ Ọlọ́run nìyẹn. Ọlọ́run, orúkọ mi ò yí padà, iṣẹ́ ìnáṣẹ́ Ọlọ́run Olúwagbémidìde. My number remain the same, 08030300562. Mo wá gbàdúrà fún gbogbo àwọn ọmọ Ọlọ́run tó bá mi share message yìí fáwọn àyànfẹ́. Mo dẹ̀ bẹ̀ yín ẹ gbàdúrà fẹ́mi náà o. Mo fọlọ́run àwọn ọmọ oṣù yìí, oṣù pè mí ní títí lọ di àárọ̀ Sunday mọ́jú Monday. Oṣù ìpè mí ní aago 11 sí aago 1 òru ni a máa gbàdúrà fáwọn orílẹ̀-èdè àtàwọn ọmọ Ọlọ́run. Ẹ gbàdúrà fẹ́mi náà kí n má parí ìrìnàjò mi rádaràda, kí n má fi àbámọ̀ kẹ́yìn ríje ìgbàgbọ́ mi àtẹ̀mí àtayá àtọmọ àtàwọn ọmọ Ọlọ́run tá a gbé dìde fún ìrìnàjò ayé mi gbogbo. Mo wá gbàdúrà lórúkọ Bàbá tọmọ tẹ̀mí mímọ́, lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, lábẹ́ bó ti wù ó rí, ikú àdẹ̀jọ sọ bí eléyìí o. Gbogbo ẹ̀yin tẹ́ bá mi share message àtẹ̀mí àtẹ̀yìn, ikú yẹn ò ní yálé wa. Gbólóhùn èkejì, ibi tí ọ̀tá ti ń rá èèyàn mú tí èèyàn ò kí rọ́nà lọ ní ìkóríta bẹ̀ nígbàbẹ̀ kọjá. Gbólóhùn ẹ̀kẹta, ogun tí ọmọ Ọlọ́run máa kàgbákò ẹ̀ tí ì yọ nínú rẹ̀.
bí àìsàn Èlíṣà Ọlọ́run ò ní jẹ́ ó ṣẹlẹ̀ sí wa. Finally, àtèmi àtẹ̀yin a ó jọ rí Kristi ká torí ikú. Together we shall make eternity. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Mo fi ọba àwọn bàbá yín ẹ gbàdúrà fún mi. Thank you. Help me share this message to beloved. Ẹ share fún àwọn àyànfẹ́ káàkiri ayé. Mo dẹ̀ gbàdúrà fún àwọn ọmọ Ọlọ́run international tá a lò fún ìrìnàjò mi. Olúwa yóò dì í mú ẹ ṣé o, mo dúpẹ́ o. Thank you fún calling week mi.